ta ló ń kanlẹ̀kùn nílé odù? Ta ló ń kanlẹ̀kùn kó wọlé? Ta ló ń kanlẹ̀kùn nílé odù? Ta ló ń kanlẹ̀kùn ta ni? Ta ló ń kanlẹ̀kùn nílé odù? Ta ló ń kanlẹ̀kùn kó wọlé? Ta ló ń kanlẹ̀kùn nílé odù? Ta ló ń kanlẹ̀kùn ta ni? Ó mà yá o, ó mà yá o, ẹyẹ tó lóhùn àwòkọ́. Ẹ fún mi o, lóhùn yẹ o, Bọ́ládé Àlàbí ló wọlé. Ó mà yá o, ó mà yá o, ẹyẹ tó lóhùn àwòkọ́. Ẹ fún mi o, lóhùn yẹ o, Bọ́ládé Àlàbí ló wọlé. Ó wù mí o, ó wù mí o, ó wù mí o, àṣà wa. Ó wù mí o, ó wù mí o, ó wù mí o, àṣà wa. Ó wù mí o, ó wù mí sọ, ó wù mí o, èdè wa. Ó wù mí o, ó wù mí sọ, ó wù mí o, èdè wa. Mo kí lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lórí ètò ẹwà èdè Yorùbá ẹ kúlé. Àṣà tí à ń ṣe kò dẹ́sìn lọ́wọ́ o, àdáyébá máa ní o, ẹ má má jẹ́ kó lọ, kò má sí ìlú. Orúkọ tèmi Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ kúlé sórí àkànṣe ètò wa ní Daily African TV. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé níbẹ̀ láti máa mú onírúurú ohun tí ó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá wá sí ojú wòran yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé a máa ń ṣe ohun tó ní í ṣe pẹ̀lú àwọn oúnjẹ oríṣiríṣi ọbẹ̀ àwọn ìlú sí ìlú ní ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀ la máa mú wá sójú wòran yín. Bákan náà la tún ní àwọn ìwé àkàgbádùn àwọn lítírésọ̀ Yorùbá tá à ń kà sí etí ìgbọ́ yín. Èyí tí à ń kà lọ lọ́wọ́lọ́wọ́ òun ni Ògbójú ọdẹ nínú igbó Ìrúnmọlẹ̀. Bákan náà la tún lọ sí àwọn ibi àpèwáwò táwọn olóyìnbó ń pè ní tourist attractions. A tún máa ń lọ káàkiri náà nípa oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run. Àwa lẹ máa rí, ẹ̀yin náà là máa bá. Ẹ ṣé mo dúpẹ́ o, mi ò tí ì dé, mò ń bọ̀ náà. Tó ṣe pé kò sí o, àṣà ìbílẹ̀ nígbà o, Adélẹ́yìn táwọn ní Ẹ̀yọ̀ ló lè kó, ọdọọdún máa ní o, bẹ́ẹ̀ bá dé Ẹ̀gbá o, wọ́n ṣe lè ṣàbíkà o. Bó ṣe rí òun lẹ ṣe gbọ́jẹ, kò sí ìlú tí ò ní àṣà, kò sí ìlú tí ò ní ìṣe. Wọ́n ní bẹ́ẹ̀ bá dé Èkó àwọn ló lẹ̀yọ̀, bẹ́ẹ̀ dé Ẹ̀gbá àwọn ló ní Lísàbí, Oǹdó ńkọ́ àwọn ló lọ́dún Ògún, bẹ́ẹ̀ bá dọ́wọ̀ Ìgògò ni wọ́n ń ṣe ń bẹ̀. Bẹ́ẹ̀ bá dé Ìjẹ̀bú àwọn ló lójúde ọba. Mi ti dé. Ká lọ sí Oǹdó, wọ́n lọ́dún Ògún o, Ẹ̀túndé Jẹ̀bú o, Agẹmọ ló wà níbẹ̀ o. Ọdún Agẹmọ. Ọdọọdún l'Ọ̀ṣun o. Èyí tó wà l'Óṣogbo, ó gbajúmọ̀ yéyé. Ẹ̀yin tí ẹ ń pè wá, ẹ̀ bá máì tí ì pè wá o. Wọ́n ní Ìbàdàn ló lókè Ìbàdàn. Bẹ́ẹ̀ bá dé Ifẹ̀ ó ní ọdún tí wọ́n ń ṣe ọlọ́jọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ìlú ló ní ọdún tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ dóṣogbo Ọ̀ṣun Òṣogbo wọn lọ́dún tí wọ́n ń ṣe, àwọn ló ń ṣe ọdún Òbòkun tàbí ọdún Ọ̀ṣun, ọdún Iyemọja àwọn ló ní. Hello.
ẹ ló mú wà lórí program ṣe lè padà pè mí. ok bàbá mi ọmọ lúkà. ẹ padà pè mí ẹ jọ̀ọ́. màá pè sórí program. tó wọ́n ní bíṣọ̀ bá pẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ́ ẹ má bínú sí wa àwọn àlejò kan tá a fẹ́ ní náà ni so a mọ̀ pé ìrìn máa yá wọn tó bẹ́ẹ̀ ká máa ṣeré lẹ́ngbẹ́lẹ́ngbẹ́ dìgbà tí a máa fi ṣetán a máa kọjá sórí ètò wa láì fi àkókò ṣòfò ìwé tí a ń kà lọ ní ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ a dẹ̀ ń ka apá kejì ẹ̀ lọ abala keje la wà lọ́wọ́lọ́wọ́ à ń ka ìgbà èkejì àkàrà ògùn nínú igbó irúnmọlẹ̀ òun ni a ṣe ń kà lọ láì fi àkókò ṣòfò ibi tí a kà dé lọ́sẹ̀ tó kọjá gbogbo wa náà la mọ̀ a kà dé ibi tí àkàrà ògùn tó ti wọ ìlú kan níbi tí ìyàwó ọba tó ti fẹ́ pa ọba tí ọba ò dẹ̀ mọ̀ wípé ìyàwó náà fẹ́ pa òun ṣùgbọ́n lọ́kàn ọba bígbà tí ìyàwó fẹ́ràn ẹrẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní ibẹ̀ la kà dé a wá tẹ̀síwájú láti bẹ̀ nísìnyí láì fi àkókò wa ṣòfò ẹ máa bá wa ká lọ. ilé tí mò ń gbé wà nínú ààfin ó sì pẹ́ kí n tó gbọ́ ọ̀tẹ̀ tí àwọn ará ìlú dì yìí ṣùgbọ́n wéré tí mo gbọ́ ni mo ti dìde ó di ilé ọba nígbà tí mo dé ẹ̀yìnkùlé ọba ní ọ̀kánkán yàrá ibi tí òun àti ìyàwó búburú yìí máa ń sùn mo jókòó lé orí ilẹ̀ mò ń wò bóyá láìpẹ́ fèrèsé kan lè ṣí lóòótọ́ kò pẹ́ tí mo jókòó náà tí mo rí tí obìnrin yìí ṣí fèrèsé kan díẹ̀ ló tilẹ̀kùn kí ó gbá mi lórí lẹ́yìn èyí ó ṣí ilẹ̀kùn ẹnu ọ̀nà iyàrá náà ó sì tún bẹ̀rẹ̀ sí í ṣí oríṣiríṣi àwọn ilẹ̀kùn bẹ́ẹ̀ gbogbo tí ó ní láti ṣí kí ó tó di pé ó jáde sí gbangba bí ó ti ń ṣe báyìí ni mò ń wò ó nígbà tí mo sì mọ̀ pé ó ti jáde tán tí ó lọ sí ibi ilẹ̀kùn ńlá tí ẹnu ọ̀nà òde pátápátá mo yára wọ inú yàrá ọba lọ mo sì jí i mo fà á lọ́wọ́ bí ó sì ti wò mí lójú tí ó mọ̀ pé èmi ni tí ó sì ń fẹ́ sọ̀rọ̀ mo ju ọwọ́ sí i kí ó dákẹ́ mo sì fà á jáde mo mú un lọ sí ilé mi mo ní kí ó sùn ó sì ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà mo tún padà lọ sí yàrá rẹ̀ mo sì pa fèrèsé nìdí láìpẹ́ obìnrin yìí padà ó sì lọ sí iyàrá mìíràn lọ sùn nígbà tí ó pẹ́ díẹ̀ tí ó ti dé iyàrá tí ó sì bẹ̀rẹ̀ sí ní hanrun mo rọra ṣí fèrèsé iyàrá rẹ̀ sílẹ̀ mo bá tèmi lọ síbẹ̀síbẹ̀ n kò bá ilé mi lọ mọ́ mo rọra jókòó sí gẹ̀rú kan báyìí tí wọ́n yọ sí ilé kan tí ń bẹ nínú ààfin láti ibẹ̀ ni mo sì lè rí òde gbangba mo jókòó àìjókòó náà ni mo rí àwọn mẹ́rin nì tí wọ́n wọlé tí àwọn ti idà lọ́wọ́ wọ́n bá ọ̀nà inú ilé ọba lọ èmi náà sì rọra dìde mo yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀lé wọn bí wọ́n ti rí fèrèsé tí ó ṣí sílẹ̀ ṣe ni wọ́n fò bẹ́ẹ̀ sínú ilé ẹyẹ kò sọ́kà wọ́n sì ti pa obìnrin yìí wọ́n gé e wẹ́wẹ́ nítorí pé wọ́n rí ẹ̀yìn ọba ṣùgbọ́n wọ́n ń purọ́ ni ẹni tí ó bá da eérú ni eérú tọ̀ ẹni tí ó bá fa ọ̀ràn ni ọ̀ràn ń bá ẹni tí ó bá pe ìjà ni ìjà ń dá lóhùn ibi kò sì ní ṣàìgbẹ̀yìn ènìyàn búburú bẹ́ẹ̀ ni obìnrin yìí kú bí ajá tí ó sì rà dànù bí ọ̀gẹ̀dẹ̀ tí olódùmarè sì gbé ọba rere nì lékè wọn. gbogbo nǹkan tí mo ṣe ni kò yé ọba rárá òwúrọ̀ ọjọ́ kejì ni mo tó láàyè nígbà tí ó gbọ́ ẹ̀rù bà á púpọ̀ ó fi ìyìn fún olódùmarè ó sì dúpẹ́ lọ́wọ́ mi lẹ́yìn èyí ni mo sọ fún un kí ó lọ wo obì ìjèlò bí ó bá ti rí níbi tí ó fi sí nígbà tí ó sì dé ibẹ̀ obì ti di odi ẹ̀yìn ó rí kànkẹ́kànkẹ́ ìbá ṣe pé ọba ló jẹ obì náà ni bẹ́ẹ̀ ni ìbá taká inú rẹ̀ bí iṣu. báyìí ni ọlọ́run yọ ọba nínú ìjàmbá ẹ̀kejì yìí kí wọ́n tó tún gbé ẹ̀kẹta fún un. ẹranko búburú kan wà ní ìlú yìí ẹkùn olójú kan ni ìgbàkúgbà ni ó máa ń yọ àwọn ará ìlú náà lẹ́nu a máa pa wọ́n bí ó bá ti fẹ́ bí ó sì ti wù kí wọ́n gbìyànjú àti pa òun tó kò ní ṣeé ṣe ìgbà tí ó ṣe gbogbo ìlú dìmọ̀lù wọ́n pe babaláwo jọ wọ́n sì bá wọn di ọ̀tẹ̀ báyìí pé kí gbogbo àwọn babaláwo ìlú tọ̀ ọba lọ kí wọ́n sì wí fún un pé
kí ó lu agogo kí gbogbo àwọn aráàlú péjọ sínú ọjà ní ọjọ́ kan nítorí pé àwọn ní ọ̀rọ̀ kan sọ tí àwọn ṣẹ̀ṣẹ̀ gbọ́ láti ẹnu àwọn àjọ̀nú, àti pé bí ọba bá ṣe bẹ́ẹ̀ tí gbogbo ìlú bá pé tán, kí olórí àwọn babaláwo dìde kí ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ fún àwọn ìlú, kí ó wí báyìí pé ẹ kú ìjókòó ẹ̀yin ìlú, ọ̀rọ̀ nípa ti ẹkùn olójú kan yìí náà ni a pè yín sí, tí a ní kí a bá yín sọ. Àwọn àjọ̀nú sọ fún wa láìpẹ́ yìí pé bí a kò bá fẹ́ kí ẹranko náà yọ wá lẹ́nu mọ́, a ní láti pè yín jọ kí a tìkára wa mú ẹnìkan nínú yín lọ fún ẹranko náà pàjẹ. Yóò wá jẹ́ pé olúwa rẹ̀ ru gbogbo ẹ̀ṣẹ̀ ìlú lọ, àti pé ẹni tí ó bá mú lọ yóò jẹ́ ẹni tí ó tìkára rẹ̀ sọ pé òun fẹ́ lọ. A kò gbọdọ̀ mú olúwa rẹ̀ pẹ̀lú agbára. Àwọn àjọ̀nú sì tún wí pẹ̀lú pé bí a kò bá lè rí ẹnikẹ́ni tí ó lè ṣe bẹ́ẹ̀ kú nítorí ìlú rẹ̀ láàrin yín, bí a fẹ́ bí a kọ̀, a ní láti fi ọba wa ta ẹranko náà lọ́rẹ. Bí a kò bá sì tún lè ṣe eléyìí ni wàyí o, dípò ẹranko kan, ẹranko méje ni yóò wá máa yọ wá lẹ́nu, 100 ìwo ni yóò sì máa wà ní orí ọ̀kọ̀ọ̀kan nínú wọn. Nítorí náà a fẹ́ kí ẹ gba ọ̀rọ̀ náà yẹ̀wò. Daily African TV ni a wà lọ́wọ́lọ́wọ́ tí a ti ń ka ìwé ògbójú ọdẹ nínú igbó Olódùmarè sí etí ìgbọ̀nyín. Lóòótọ́ àwọn ará ìlú yìí ń di ọ̀tẹ̀ ńlá, wọ́n sì ń di rìkíṣí ní títóbi. Wọ́n gbàgbé pé ẹni tí Ọlọ́run kò bá mú, kò sí ẹni tí ó lè mú olúwa rẹ̀. Ẹ kò rí irú ọ̀rọ̀ tí wọ́n fi sí olórí babaláwo lẹ́nu ni. Wọ́n ti mọ̀ pé kò sí ọ̀nà tí ọba lè gbà yọ nínú eléyìí, nítorí ẹnikẹ́ni nínú wọn kò fi ojú kan àjọ̀nú, kò sì sí ẹni tí ó lè dédé dìde lọ kú lásán. Bẹ́ẹ̀ ni gbogbo ìlú ló pé nígbà tí wọ́n ń pèrò yìí. Ó kù èmi, ó kù ọba, ó kù ìyàwó ọba kan, ó sì kù àwọn ọmọ ọba 2 pẹ̀lú ìránṣẹ́ rẹ̀ kan. Nígbà tí ó ṣe, àwọn babaláwo wọ̀nyí wá, wọ́n sì sọ̀rọ̀ wọn, ọba sì ṣe bí wọ́n ti wí láìmọ èrò wọn. Ó pe àwọn ìlú jọ. Nígbà tí gbogbo wọn jókòó tán, olórí babaláwo dìde, ó sì sọ̀rọ̀ bí àwọn ìlú ti fi sí i lẹ́nu. Bí ó sì ti parí ọ̀rọ̀ rẹ̀ tán, ó béèrè bí ẹnikẹ́ni bá wà tí ó ṣetán láti fi ara rẹ̀ ta ikú lọ́rẹ, ṣùgbọ́n ẹnìkan kò jáde. Wọ́n ń wo ara wọn lójú. Ní ìkẹyìn, ọba dìde ó sì wí fún wọn pé níwọ̀n ìgbà tí kò ti sí ẹni tí ó lè fi ọwọ́ sọ àyà nítorí ọ̀ràn náà, òun ṣetán láti lọ kí ẹranko náà pa òun jẹ. Tayọ̀tayọ̀ ní gbogbo àwọn ará ìlú yìí fi gbà, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ ẹlẹ́yà lọ́wọ́ ọba. Mo rọ́jú kí ọba parí ọ̀rọ̀ rẹ̀. Bí ó sì ti jókòó ni mo dìde, mo sì wí báyìí pé ẹ má bínú sí wa. Kábíyèsí, ẹ kò ní kú ikú kan, ẹ̀mí mi ni yóò dípò tiyín. Mo ṣetán láti lọ. Nígbà tí mo sọ báyìí tán, ọba wò mí, ó bú sí ẹkún, ó sì bẹ̀ mí kí n má lọ, ṣùgbọ́n mo ti pinnu àti lọ. Ó wí títí n kò gbọ́. Mo wí pé jàgùdà páálí, n ó lọ. Ọkàn mi ti dìde gbáà. Gbogbo ọ̀rọ̀ tí ó ń sọ, ẹ̀yìn etí mi ló ń bá lọ. Mo dìde ní ilẹ̀ fú. Mo ní kí àwọn iwin náà mú mi lọ sí ihò ẹranko náà kí n lọ pàdé ikú mi. Bẹ́ẹ̀ ni gbogbo wọn tẹ̀lé mi tìbínú, wọn kò sì káàánú mi. Wọ́n wí pé èmi ni yóò fi ọwọ́ mi fa ọ̀ràn tí mo sì rí i. Kí n tó lọ, mo ránṣẹ́ lọ sí ilé mi kí wọ́n bá mi mú àdá àti ọ̀bẹ aṣọ̀rọ̀ mi. Wọ́n sì ti
mú wọn dé. Tèmi ti àdá àti ọ̀bẹ ni mò ń lọ, ṣùgbọ́n àwọn iwin wọ̀nyí ń fi mí rẹ́rìn-ín nì, nítorí ẹni tí ó ṣe ju tèmi lọ kò lè pa ẹranko yìí gẹ́gẹ́ bí èrò wọn. Láìpẹ́ náà a dé ibi ihò yìí. Ihò náà tóbi púpọ̀, ó sì wà ní abẹ́ òkúta ńlá kan. Bí mo ti dé ibẹ̀, mo fa àdá mi yọ, mo mú ọ̀bẹ aṣoro mi, mo sán ṣòkòtò mi le dáadáa, mo sì pe ọfọ̀ kí èèkàn ẹranko náà wọlé. Lẹ́yìn èyí ni mo bọ́ sínú ihò náà tí mò ń wá ẹranko yìí kiri. Ọfọ̀ tí mo pè ní jẹ́ èèkàn ẹkùn náà sì ti wọlé kí n tó rí òun pàápàá. Bí ó ti rí mi, ó fi òpópó ọ̀dọ̀ mi ṣe ọ̀nà, ó ń sábọ̀. Bí ó sì tilẹ̀ jẹ́ pé ẹ̀rù rẹ̀ bà mí, síbẹ̀ mo pinnu àti pa itú ọwọ́ mi kí ó tó pa mí jẹ. Mo mú ọ̀bẹ aṣoro mi dain-dain. Bí ó ti kù díẹ̀ kí ó dé ọ̀dọ̀ mi, kí ó fò mọ́ mi bí àṣá tí í fò mọ́ adìẹ, ṣùgbọ́n n kò sá, nítorí kí òun tó fò ni èmi pàápàá ti pèrò àti fọ́ ọ lójú. Mo sì ti fi ṣóńṣó ọ̀bẹ mi ṣe ìwọ̀n ojú rẹ̀. Fífò tí ó sì fò pẹ̀lú ọ̀bẹ mi ni ó ti ojú bọ̀, ó sì wọ̀ ọ́ ní inú ojú lọ. Lẹ́yìn eléyìí mo sá sẹ́yìn díẹ̀ nítorí inú rẹ̀ ru. N kò lè fa ọ̀bẹ mi yọ lójú rẹ̀ mọ́, ṣùgbọ́n ojú rẹ̀ ti fọ́. Bí oró ọ̀bẹ sì ti túbọ̀ mú un, bẹ́ẹ̀ ni ó fò tí ó ń wá mi kiri. Ìbá ṣe pé ọwọ́ rẹ̀ tẹ̀ mí lákòókò náà ni, nǹkan kì bá ti ṣe ẹnu re. Nígbà tí mo rí i pé ó bẹ̀rẹ̀ sí í rẹ̀ ẹ́, mo súnmọ́, mo dì í ní ọrùn mú, mo ń fẹ́ rọ̀ ọ́ ní ọrùn sí ẹ̀yìn kí n fi ẹ̀yìn rẹ̀ lé ilẹ̀ kí n sì gún un ní aṣoro mi ní inú. Ṣùgbọ́n inú bí ó yán mi sọnù, mo sì fi ẹ̀yìn ná òkúta. Lẹ́yìn èyí ni ó tún sá gìrì síwájú, bóyá òun lè rí mi, ṣùgbọ́n ọ̀tọ̀ ni ibi tí mo ṣubú sí. N kò pẹ́ púpọ̀ kí n tó dìde, nítorí mo rí i pé ó túbọ̀ ń rẹ̀ ẹ́. Bí mo sì ti ń gbìyànjú dìde tán, mo mú àdá mi, mo rọra yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí mo sì dé ibẹ̀ tán, mo fi gbogbo agbára mi gbé àdá, mo sì ṣá a mọ́ ọ lé ọrùn. Àdá yìí ràn án díẹ̀ kí òun pàápàá sì tó pa ara dà. Mo dì í mú, mo bá a fi ìjà pẹ́ ta. A jà títí, a sì gbé ara wa wọ́nlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Níkẹyìn ṣá, ó dìde, ó ń sá lọ, èmi náà sì dì í ní ìdí mú. Mo tẹ àdá mi bọ ṣòkòtò mi, ẹranko yìí sì ń wọ́ mi lọ. Ó wọ́ mi tó ìṣẹ́jú 5 nínú ihò náà kí ó tó dúró, kí ó tó máa mí hẹlẹ. Bí mo sì ti kíyèsí pé ó rẹ̀ ẹ́, mo dì í ní ọrùn mú ní ojú ọgbẹ́ rẹ̀. Mo fi gbogbo agbára mi fà á sí ẹ̀yìn. Ó tàkìtì, ó sì fi ẹ̀yìn lé ilẹ̀. Kí ó tó di pé ó rá pálá dìde, mo ṣá a ní àdá ní inú, gbogbo ìfun rẹ̀ sì tú síta. Bẹ́ẹ̀ ni mo pa ẹranko búburú yìí. A gbọ́ pé mo pa á náà, ṣùgbọ́n ó kù bí n ó ti ṣe wọ́ ọ jáde. Bẹ́ẹ̀ ni bí n kò bá lè fà á jáde nínú ihò yìí, kí àwọn iwin wọn ní rí, ògo mi kò ní yọ. Nígbà tí mo sì dì í ní ẹsẹ̀ mú, tí mo fi agbára mi fa ẹranko náà, ó rọ́jú paradà ní o. Ó tóbi púpọ̀. Ẹ̀rù kọ́ bà mí bí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe iyèméjì pé bóyá ni n ó lè fà á jáde. Ṣùgbọ́n nígbà tí mo tún ronú, mo rí i pé ó yẹ kí n sa gbogbo agbára mi kí ó tó di pé mo fi sílẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo bá rọra lọ jókòó díẹ̀, mo sinmi. Nígbà tí mo sinmi tán, tí mo mú àdá mi àti ọ̀bẹ aṣoro mi, tí mo tẹ̀ wọ́n bọ ìdí tán, mo hé ní ẹsẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní lo gbogbo agbára mi. Bí ire, mo wọ́ ọ jáde. Jíjáde tí mo jáde, n kò dúró. Mo fi orí lé ọ̀nà ìlú, mo ń wọ́ ọ lọ. Ìgbà tí ó sì tó déédéé agogo 6 alẹ́, mo yọ sí ìlú. Igbe sì ta, gbogbo ará ìlú náà bẹ̀rẹ̀ sí ní wò mí tìyanu. Nígbà tí mo ti lọ ni ọba ti bẹ̀rẹ̀ sí ní sọkún nítorí mi. Ó ṣe bí mo ti kú ni. Gbogbo àwọn tí ó bá mi dé etí ihò náà pàápàá ṣe bí mo ti kú pẹ̀lú, nítorí nígbà tí mo ti bọ́ sínú ihò lójú wọn, tí wọ́n sì dúró díẹ̀ kí n jáde, tí n kò sì jáde, ni gbogbo wọn
àwọn ará ìlú pé ní gbogbo àwọn ará ìlú ń wí pé ọwọ́ ti bà mí. Ẹ̀yin náà lè fi ojú inú wo bí inú ọba yìí yóò ti dùn tó nígbà tí ó rí mi. Ayọ̀ náà ti pọ̀ jù, kò ṣeé fi ẹnu sọ, àti ìgbà náà wá ni mo ti túbọ̀ di ọ̀rẹ́ nínú ọba, tí kò sí ohun tí ó lè ṣe láì sọ fún mi. Ohun tí mo bá wí ní ìlú ni ó abẹ́gé, ṣùgbọ́n pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà ní inú Ádámọ̀ ń bàjẹ́. Mo di bàbá tán, inú ń bí wọn. Bí èmi àti ọba ti ń ṣe yìí kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn nínú. Wọ́n ń wá ọ̀nà àti dá ìjà sí àárín wa, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ àléébù nípa mi fún ọba. Wọ́n pa irọ́ títí, wọ́n di rìkíṣí títí, ṣùgbọ́n òun kò fetí sí tiwọn. Ó wá ṣẹlẹ̀ pé ọba ní ajá kan, abàmì ajá pátápátá gbáà ni. Gbogbo eyín rẹ̀ jẹ́ kìkì wúrà, gbogbo irun ara rẹ̀ sì jẹ́ kìkì idẹ. Ṣokotí tí ṣe alágbẹ̀dẹ ọ̀run ni ó fi ajá náà ta ọba lọ́rẹ. Ní ọjọ́ tí òun ọba gun orí oyè, ọba fẹ́ràn ajá yìí púpọ̀, a sì máa ṣe ìlérí nígbàkúgbà pé bí ẹnikẹ́ni bá lọ ṣe ajá òun yìí ní ìjàmbá kan, tí ó bá sì jẹ́ pé òun lọ mọ ẹni náà, òun yóò fi olúwa rẹ̀ fún àwọn ọ̀dọ́mọkùnrin ìlú kí wọ́n jẹ ẹ́ ní ìyà tí ó bá burú jùlọ lójú wọn. Àti ọjọ́ tí mo ti dé ìlú yìí ni mo ti bẹ̀rẹ̀ sí ní máa ń ṣe ìtọ́jú ajá yìí, n kì í sì jẹ́ kí ìyà kan jẹ ẹ́. Òun pàápàá tilẹ̀ ti mọ ojú mi, ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ kan, mo fẹ́ ajá yìí kù. Mo sì lọ sí ọ̀dọ̀ ọba, mo béèrè bí ó bá rí i. Ó wí fún mi pé òun kò rí i, àti èmi àti ọba wá a títí a kò sì rí i. Ní ìkẹyìn, ọba lu agogo kí gbogbo àwọn ará ìlú pé láìpẹ́ gbogbo wọn sì péjọ sí àárín ọjà. Ọba pàápàá sì wà láàrin wọn, ó jókòó lé orí ìtẹ́ rẹ̀. Èmi pẹ̀lú jókòó sí apá ọ̀tún rẹ̀. Mo súnmọ́ tímọ́tímọ́. Nígbà tí ó ṣe, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó wí fún wọn bí ó ti jẹ́ ohun ẹ̀dùn òun pé ajá tí Ṣokotí alágbẹ̀dẹ ọ̀run fún òun lọ́jọ́ tí òun gun orí oyè gan-an sọnù, àti bí èmi àti òun ti wá ajá náà títí tí a kò sì rí i. Ó sì tún sọ pẹ̀lú pé òun bẹ àwọn ará ìlú kí wọ́n má ṣàìṣe ìrànlọ́wọ́ fún òun nípa ọ̀ràn náà. Ọba fẹ́rẹ̀ máì tí ì parí ọ̀rọ̀ rẹ̀ tán nígbà tí ọkùnrin kan dìde tí ó gbé ẹnu lé ọ̀rọ̀ nì. Kábíyèsí ọba, kí Ọlọ́run kí ó bùn yín lẹ́mìí, kí Olódùmarè má jẹ́ kí ikú àìròtẹ́lẹ̀ pa yín, kí ẹlẹ́dàá yín má jẹ́ kí àrùn fi ìdí yín ra ilẹ̀, kí ọba lèwí lè ṣe gbà yín lọ́wọ́ ọ̀tá ilé àti ọ̀tá òde. Ojú oró ní lékè omi, òṣíbàtà ní lékè odò, ẹ̀yin ni yóò lékè àwọn ọ̀tá yín. Iwájú ni ọ̀pá ẹ̀bìtì ré sí, iwájú ni ọwọ́ yín yóò máa lọ. A kì í rídìí òkun, a kì í rídìí ọ̀sà, a kì í rídìí ọmọ olúgèlègélé. Àwọn abínúkú yín kò ní rídìí yín láéláé. Mo dúpẹ́ púpọ̀ tí ẹ gbé ọ̀ràn yìí wá sí iwájú ìlú. Dájúdájú kò sí ẹni tí ó lè mọ ibi ajá yín ti jẹ́ sí yín, kí olúwa rẹ̀ máa bá yín kẹ́dùn. Ohun kan ni mo sì fẹ́ kí gbogbo àwọn ará ìlú mọ̀. Ohun náà ni pé jíjí ni wọ́n jí ajá yìí. Olè tí ó sì súnmọ́ ọba ni olè náà. Mo rò pé bí a ó bá ṣe nǹkan náà dára, ẹni tí ó kọ́ wá sọ fún ọba nípa ajá yìí ni a ó wádìí. Olúwa rẹ̀ ni a ó sì mú, tí yóò bá ní wá ajá náà, nítorí òun ló kọ́ mọ̀ pé ajá sọnù. Òun náà ni yóò sì mọ ibi tí ó sọnù sí. Kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ tọ́ o. Bí ọkùnrin yìí ti dákẹ́, ní ẹnìkan dìde tí ó tún sọ̀rọ̀, tí ó kì í lẹ́yìn pé ọ̀rọ̀ tí ọkùnrin ìṣáájú sọ dára, kí wọ́n wádìí lọ́wọ́ ẹni tí ó kọ́ sọ fún ọba. Èyí ni èmi. Ẹnìkẹta tí ó tún dìde sọ̀rọ̀ ní ọ̀rẹ́ mímú mi, tí ó ti máa ń sọ èrò wọn gbogbo fún mi rí. Nígbà tí ó sì bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ yìí sọ, ó wí báyìí pé ẹ kú ìjókòó gbogbo ìlú, ẹ kú àpérò náà. Kí Ọlọ́run má jẹ́ kí ó ṣe irú nǹkan báyìí ni a ó máa péjọ sí nígbà gbogbo. Họ́wù, àjẹ́ ké lánàá, ọmọ kú lónìí. Ta ni kò mọ̀ pé àjẹ́ àná ló pa ọmọ jẹ? Ta ni ṣàìmọ̀ pé àkàrà ògùn ló jí ajá yìí?
ṣé èmi ọ̀rẹ́ mímú rẹ̀ nìyí? Ó pẹ́ tí ó ti máa ń pa èrò náà kí ó tó wá di pé ó jí ajá náà ní òru ìjẹta mọ́jú àná. Mo sì sọ fún un nígbà náà, kò gbọ́. Ògbólógbòó olè ni. Ohun tí mo sì rí níbẹ̀ ni pé ó yẹ kí ìlú ṣe fún un bí ó bá ti yẹ. Olórí burúkú ènìyàn ni. Èmi pàápàá kò tún ní jẹ́ bá a ṣe ọ̀rẹ́ mọ́ kí ó má bàa wá kó tirẹ̀ bá mi. Lẹ́yìn tí ó sọ báyìí tán, ó kọjú sí èmi pàápàá, ó wí pé, ojú olè nìyí. Ìgbà tí mo ní kí o má jalè mọ́, o ò gbọ́. Nígbà tí mo ní kí o má sọ̀rọ̀, o fi ọ̀rọ̀ sísọ sílẹ̀. Nígbà tí mo ní kí o má hùwà wọ̀bìà, ó gbà sí mi lẹ́nu dán. Ìwọ tí o dé ìhín bí ẹrú, tí ọkàn rẹ balẹ̀, tí o ń hùwà bí ìjòyè, tí o ń paguru mọ́ ọba ọlọ́ba, ìwọ kò mọ̀ pé ẹ̀tẹ́ ní gbẹ̀yìn aláṣejù, àti pé ọjọ́ gbogbo ni ti olè, ọjọ́ kan ni ti oní nǹkan. Ìwọ adé ìlú má wòye yí ilẹ̀ mọ́. Ìwọ adé ìlú má wòye yìí ilẹ̀ mọ́ bá ọ lónìí, àfi bí ọba mú ìlérí rẹ̀ ṣẹ tí ó fi ọ́ lé àwọn ọmọkùnrin ìlú lọ́wọ́. Mi ń bọ̀, mi ì tí ì dé o. tó ibí ni a máa bá délé ní. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti dúró tì wá láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́kùnrin, obìnrin, lọ́mọdé, lágbà, ní gbogbo ọ̀nà, gbogbo ẹ̀yin tí ẹ ń wo ètò yìí. A dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. A ní fi àkókò wa ṣòfò torí pé àtìgbà tá a ti bẹ̀rẹ̀, a dúpẹ́ pé ẹ̀yin náà lẹ dúró tì wá tí a fi ń bá ètò lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín o wípé ẹ ṣeun gan ni. Ẹ bá wa pín, ẹ jẹ́ kó máa lọ. Adé fásitì yìí sọ fún yín, ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà lọ́dọ̀ wa nínú ètò wa, ẹ wá polówó. Ẹ̀yin tí ẹ ń ta àwọn aṣọ tó jọmọ́ ti aṣọ ìbílẹ̀ bí àdìrẹ, bí kàmpálà, bí sáyán, bí àlárì, àwọn fìlà lóríṣiríṣi, ẹ wá polówó níbí ká bá yín polówó ẹ̀. Bákan náà, ẹ̀yin tí ẹ bá ń ta àwọn oúnjẹ lónírúurú tó jọmọ́ tiwa, ẹ wá polówó. Iṣu lẹ̀ ń tà ní, ìrẹsì ní, ẹ̀wà ní, tàbí kòkò, tàbí lámbó lóríṣiríṣi, tàbí àwọn ewébẹ̀, ẹ wá polówó. Á bá yín polówó. Owó táṣẹ́rẹ́ báyìí ni. Kódà àti ẹ̀rí mi tó jẹ́ pé àní gbowó lọ́wọ́ yín, tí ó jẹ́ pé a dẹ̀ máa bá yín polówó ẹ̀. Tí yín ni pé ẹ kàn sí wa ká lè gbé yín jáde bó ti tọ́ àti bó ti yẹ. Lágbára Ọlọ́run, ojú ò ní tì wá o. Ẹ ṣé o, títí ìgbà tá a tún máa pàdé. Ọmọlúkà lórúkọ tèmi. Tó lè dàbí, kò máa mà sí. Tó lè dàbí èrè wa. Kò lè dàbí èdè òyìnbó. Kò lè dàbí èdè wa. Tó lè dàbí, kò máa mà sí. Tó lè dàbí èdè wa. Jẹ́ títí tá a tún fi pàdé lọ́la, ire ni ká fi pàdé. Ire lójú ọjọ́ ń rí o. Lágbára Ọlọ́run, ojú ò ní tì yín, Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ẹ wá bá wa pín, ẹ share, ẹ jẹ́ kó lọ. Ní YouTube, ní Facebook, ẹ pín, ẹ wò. Ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀.